Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Lati. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Lati. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Lati TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Lati kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Mo rá àwọn kan náà lé ní. Àwọn bàbá aláwọ̀ rí àwọn kan náà ní èní. Wọ́n ń jẹ́ ògo Ìlọrin. Wọ́n ń jẹ́ ògo Ìlọrin. Ẹnìkan tó ṣáájú wọn. Aṣáájú ẹni tó ṣáájú wọn. Wọ́n ń pè bàbá Bàrígà. Wọ́n ń pè ní bàbá Bàrígà. Mo rí Bọ́lájí náà, Mudiru Darul Kiram. Mudiru Darul Kiram, Bọ́lájí ọ̀nà wa. Mo rí Asaidiya. Bàbá náà rí Asaidiya yẹn náà wá. Saada. Mo rí Babomi. Wọ́n pọ̀. Àwọn náà dá mi dúró tí wọ́n jẹ́ ká bẹ̀rẹ̀ tẹ̀fsírì lásìkò. Àwọn ni wọ́n dá bàbá dúró tí ò jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ tẹ̀fsírì lásìkò. Àwọn kan wá lánàá. Àwọn kan wá lánàá náà. Àwọn IEDPU. Àwọn IEDPU. Ilorin Emirate Descendants Progressive Union. Ìgbà táwọn yìí wá délé ní kí ló dé? Wọ́n láwọn wà ní kí lẹ wá ṣe? Wọ́n láwọn wá ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà làwọn wá àtúnṣe wá, àwọn sì ń lọ ọbẹ̀ náà. Ìyẹn tí mo kàn rí ni pé ìyẹn tí ò tóbi ni à ń fẹ́ látẹ́gùn. Nǹkan tí ò tóbi là ń fẹ́ látẹ́gùn. Ẹgbẹ́ bá pa màálù kalẹ̀ ní ìsìn. Wọ́n bá pa màálù kalẹ̀. Wọ́n wà lọ wá fọ́gá. Yóò wá fún. Yóò wá tóbi. Àwa tóbi. Kálápàtà tó yọ ọ̀bẹ tí kó tó kún. Kálápàtà tó yọ ọ̀bẹ tí kó tó kún. Allahu Akbar. Gbogbo nǹkan tó wà ń lẹ̀ yìí tẹ́ dìde sí ẹ wá láti Ìlọrin lórí kíni. Gbogbo nǹkan tó wà ń lẹ̀ yìí tẹ́ dìde sí tẹ́ wá látọ̀tún tẹ́ wá lọ́tòsì lórí kíni. Nǹkan tẹ́ ń wá sí ìbéèrè kan ni. Ìkan tẹ́ ń torí ẹ̀ wáyé ìbéèrè ẹyọ kan péré ni. Ìbéèrè yẹn ni pé kí lẹ fẹ́ gbà? Ṣé ẹ lè sòótọ́ ọ̀rọ̀? Ṣé ẹ lè sòótọ́ ọ̀rọ̀? Ìbéèrè náà ni pé ṣé ẹ lè sọ òótọ́ ọ̀rọ̀?
ṣé ẹ lè sọ ojú abẹ́ ń kó. ṣé ẹ lè sọ ojú abẹ́ ń kó. ẹ kàn ń wé sowó mọ́tò ni. èyí tí mo fẹ́ sọ mo sọ mo ti sọ. tí bàbá fẹ́ sọ wọ́n ti sọ. mi èyí sì jáde sọ̀rọ̀. bàbá kì í sì jáde sọ̀rọ̀. mi èyí jáde sọ̀rọ̀. bàbá wa kì í jáde sọ̀rọ̀. (2022) títí di 2025. 2022 títí di 2025. mo gbé mọ́ra. odidi ọdún mẹ́ta ni bàbá fi gbé ọ̀rọ̀ náà mọ́ra. èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí. bàbá ló mọ nǹkan tó ń ṣe wọ́n. ara inú ilé mi ló lè mọ̀. ara inú ilé ló lè mọ̀. ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yẹn mo sọ onílàkàyè mo bá sọ̀rọ̀. ọ̀rọ̀ tí bàbá sọ kalẹ̀ yẹn bàbá sọ fún wa kí onílàkàyè lè bá ló lè mọ tí wọ́n ń wí. mi ò bá blọ́gà sọ̀rọ̀. àwọn ò bá blọ́gà sọ̀rọ̀. Masha Allah. mi ò bá wọ tó gbowó tó fẹ́ máa yìn tó fẹ́ máa sọ̀rọ̀ míì tó fẹ́ máa yìnyàn mi ń bẹ́ sọ̀rọ̀. ìwọ tó fẹ́ máa yìnyàn á bẹ́ẹ̀ sọ̀rọ̀ onílàkàyè là ń bá wí. tó gbowó á bẹ́ẹ̀ sọ̀rọ̀ onílàkàyè là ń bá wí. ọ̀rọ̀ tí mi ò sọ ní ọdún mẹ́ta sẹ́yìn. ọ̀rọ̀ tí bàbá ò sọ láti bí ọdún mẹ́ta sẹ́yìn. ó tí mo á sọ lọ́dún yìí. tí wọ́n wá sọ ní ọdún yìí. ṣòro pé kankan ló gbé mi sọ. ṣòro pé kankan ló gbé wọn sọ ni. nǹkan tó dẹ̀ gbé mi sọ yẹn ṣòro pé eré ni mo ṣe débẹ̀ àbí irọ́ ni mò ń pa. tó gbé wọn sọ yẹn ṣòro péré ni wọ́n ṣe débẹ̀ àbí irọ́ ni wọ́n ń pa ni. tó bá ní irọ́ ni fábí tiẹ̀ nìyẹn. tó bá ní irọ́ ni ìwọ nìyẹn ọlọ́run nìyẹn. tó bá fẹ́ kò lè jẹ́ adájọ́. kò lè jẹ́ adájọ́.